ẹ mọ̀ kó àkókò yìí ò gbogbo ẹ̀yin olólùfẹ́. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìṣẹ̀mí obìnrin mẹ́ta la ní? Àbẹ́ ẹ̀ mọ̀, bá a ti ní ìṣẹ̀mí obìnrin nínú ọkùnrin, bẹ́ẹ̀ la ní ìṣẹ̀mí ọkùnrin nínú obìnrin, a sì ní ìṣẹ̀mí alábara méjì tí wọ́n ń lo ìṣẹ̀mí obìnrin, wọ́n sì ń lo ìṣẹ̀mí ọkùnrin. Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ẹni sáwò nínú fídíò yìí tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ìwọ ọkùnrin tó níyàwó ńlé tó wá rí lára ìwà tíyàwó rẹ̀ ń wù nínú fọ́nrán tí mo fẹ́ ṣàlàyé, má fi ṣèbínú sí wọn o, má sì fi bá wọn jà. Ọlọ́run ọba mi ní ń tò nǹkan rẹ̀, àwọn náà kọ́ kádàrá àti àyànmọ́ tí wọ́n ń lò ní kò tí ì yé ẹni ìṣàwò. Ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí, bóyá kí n máa ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó lè bá yé wa dáadáa. Gbogbo obìnrin tí bá ti ń lo ìṣẹ̀mí ọkùnrin nínú obìnrin ni wọ́n o, àmọ́ wọ́n ń lo ìṣẹ̀mí ọkùnrin. Púpọ̀ nínú wọn ì nígbà fọ́kùnrin, púpọ̀ nínú wọn ì gbélé ọkọ, púpọ̀ nínú wọn wọn ì ní ìtẹríba fáwọn ọkùnrin, púpọ̀ nínú wọn lọ́wọ́ wọn máa ń jí sówó, púpọ̀ nínú wọn ìní jẹ́ pé wọn ò kì í so níranù. Bí wọ́n bá ti lè bímọ kan ọmọ méjì fún ọkọ tí wọ́n bá kọ́kọ́ fẹ́ báyìí, wọ́n máa ń fẹ́ lọ rèé dá dúró ni, tí wọ́n rí páwọn tọ́ ọmọ dá àyè kan àròtọ̀ tó lápẹẹrẹ. Bí wọ́n tiẹ̀ padà wá ní ẹlòmíì, kì í rọrùn fún wọn àti sọ pé bóyá àwọn fẹ́ ní adé orí, torí bí wọ́n bá tún ládé orí tí wọ́n tún wà nílé ọkọ mi, wọ́n tún padà kúrò ńbẹ̀ ni. Àwọn náà kọ́, kì í sì ṣe pé táìmọ̀ wá wù wọn, àyànmọ́ wọn tí wọ́n gbé wáyé ni àti ìpín wọn ìní ń dà wọ́n láàmú. Torí pé wọ́n ń lo ìṣẹ̀mí ọkùnrin, obìnrin sì ni wọ́n. Àwọn náà, irú wọn náà ni wọ́n máa ń fẹ́ pàṣẹ. Bí wọ́n bá ti sọ tiẹ̀, àwọn náà fẹ́ sọ tiwọn. Àwọn náà ó sì fẹ́ kásẹ̀ tiwọn náà múlẹ̀, bí wọ́n ọkọ tó fẹ́ wọn sílé náà ṣe fẹ́ kí àṣẹ rẹ̀ múlẹ̀ nù lé. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ nù, àwọn obìnrin tí wọ́n ń lò ṣẹ̀mí ọkùnrin nínú obìnrin. Irú wọn nù. Owó a máa pọ̀ lọ́wọ́ wọn o, wọn a máa lò lọ. Ṣàkíyèsí wọn ni láti kékeré làwọn gẹ́gẹ́ tí wọ́n múra ṣiṣẹ́. Àti kékeré ni nǹkan tọkùnrin bá fún wọn èyí jọ wọ́n lójú, torí wọ́n máa ń wò pé kí lọkùnrin lè ṣe tèmi náà ò lè ṣe. Owó wo lọkùnrin fẹ́ fún mi tèmi gan ò máa rí fúnrara mi. Irú wọn ìwà fagídí nífẹ̀ẹ́ o, àfẹni táwọn gangan bá nífẹ̀ẹ́ látọkàn ara wọn. Ọkùnrin kan kò lè sọ pé bóyá òun fẹ́ fi owó entice wọn fúnra wọn. Àbí táwọn gangan bá wò pé èmi gangan mo nífẹ̀ẹ́ arákùnrin yìí. Púpọ̀ nínú wọn nù. Ẹ wá má rí wọn ní rí pé bóyá wọn ò mọ tí wọ́n ń ṣe àbí wọ́n ń ṣèranù, wọn ń so níranù o. Púpọ̀ nínú wọn ni ẹ máa ń jẹ́ single mother tọ́pọ̀tọ́pọ̀. Torí pé àìnígbà fún adé orí wọn ní máa ń sọ wọ́n di pé wọ́n ń dá gbé. Bó ti jẹ́nu. Ẹ jẹ́ ṣe lólúfimọ́ báyìí. Àwa tá a bá tún tẹ bá mọ̀ pa ẹ tún nímọ̀ jù wá lọ nínú kínní yìí. Tó bá jẹ́ pé tí mò ń sọ bó bá jẹ́ rọ́ ni, ẹ jẹ́ mọ̀ o. Tó bá sì jẹ́ pé òótọ́ náà ni, ẹ jẹ́ mọ̀. Ẹ kàn fi dáhùn yín sábẹ́ àríwísí. Ẹ ti máa rí nínú ìṣesí àti ìhùwàsí kálukú. Nígbà tí n bá yànnàná mẹ́tẹ̀ẹ̀ta tán, kálukú yín ní ọmọ ibi tí kálukú bá wà. Bó ṣe wà nú obìnrin náà ló wà nú ọkùnrin. Aláwọn ọkùnrin náà tó jẹ́ pé ìṣẹ̀mí obìnrin ni à ń lò.
bó ti jẹ́ nù. Kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Ẹ bá ń fìfẹ́ hàn sétò yìí, kò ní bàjẹ́. Mi ti yín tòótọ́ ọmọ Àjàó yín náà rí, ọmọ ayé mi ọ̀dà, àwa ìṣépè ràn wá. Ìṣẹ̀mí alábara méjì. Àwọn obìnrin tí ń lò ṣẹ̀mí alábara méjì ni mo fẹ́ ká tún sọ̀rọ̀ lé lórí lónìí. Àwọn obìnrin tí wọ́n ń lò ṣẹ̀mí alábara méjì. Tọ́ ṣe rí ìpín àti àyànmọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ẹ má rí wọn ní rí pé bóyá gbogbo tí ń bá kàálẹ̀ fún wọn bóyá àwọn gangan ni ń wù níwà bá a ti dá wọn nù. Ó wà nínú ọkùnrin náà bẹ́ẹ̀ náà o, bá a ti dá kálukú wa nù. Ìpín àtàyànmọ́ kálukú àti ìṣẹ̀dá rẹ̀ ní ti kálukú kì bẹ́ẹ̀ bó ti rí nù. Àwọn tí mo ní wọ́n ń lo ìṣẹ̀mí alábara méjì nínú obìnrin, bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí i pé a ti ń ka mo sọ fún wa pé ìṣẹ̀mí obìnrin mẹ́ta ló wà. Ìṣẹ̀mí ọkùnrin nínú obìnrin, ìṣẹ̀mí obìnrin nínú obìnrin, ìṣẹ̀mí alábara méjì ẹlẹ́ẹ̀kẹta ńlá wà yìí. Ìṣẹ̀mí obìnrin alábara méjì ṣe é ráwọn ìṣẹ̀mí yìí, irú wọn ni ló jẹ́ pé wọ́n lò tí wọ́n bá lò ṣẹ̀mí obìnrin ní sáà yìí, bó bá tún yá wọ́n tún lò ṣẹ̀mí ọkùnrin. Ẹni ń sá wò ó, ẹ ṣeun. Ṣé ẹ ráwọn ṣẹ̀mí obìnrin yìí, púpọ̀ nínú wọn ìgbélé ọkọ. Àsìkò ìgbà tí wọ́n fi ń gbélé ọkọ ní làwọn àkókò tó jẹ́ pé wọ́n ń lò ṣẹ̀mí obìnrin lọ́wọ́, pé wọ́n ń ṣàbíamọ lọ́wọ́. Àsìkò ìgbà náà ni wọ́n fi ń gbélé ọkọ, ni ló jẹ́ pé ìṣẹ̀mí obìnrin ni wọ́n ń lò. Ìgbà tí wọ́n bá ti ń lò ṣẹ̀mí ọkùnrin báyìí, ilẹ̀ rí pé ọkùnrin sọ ẹyọ kan, àwọn náà sọ méjì, àwọn náà fẹ́, ọkùnrin pàṣẹ, àwọn náà fẹ́ pàṣẹ. Àkókò ìgbà tí wọ́n ń lò ṣẹ̀mí ọkùnrin lọ́wọ́ nù. Àkókò ìgbà náà ni wọ́n máa ń wò pé èmi náà lè ṣe nǹkan báyìí. Wọ́n ì ní kókó gbá aṣẹ́ kankan. Bí wọ́n bá ta ilé lọ́dún yìí, wọ́n ta ìmíì lọ́dún tí ń bọ̀. Bí wọ́n bá ta àgbàdo ní oṣù bíi mélòó kan, wọ́n bá tún dìgbà ìgbọ̀dá, wọ́n tún ta nǹkan míì. Àsìkò òjò nítorí bá wá wọ́n tà á, àsìkò kínní nítorí bá wá wọ́n tà á. Irú wọn ni wọ́n máa ń pààrọ̀ ọṣẹ tí wọ́n dúró lórí iṣẹ́ kan. Irú wọn ni wọ́n máa ń ní ọmọ kan bàbá kan, ọmọ kan bàbá kan, ọmọ kan bàbá kan. Púpọ̀ nínú wọn ni máa ń ṣe bẹ́ẹ̀. Bó bá tó àwọn àkókò kan, ayé máa ń kà fún wọn pé wọ́n ń ṣe nàbì. Bẹ́ẹ̀ ni ó lè jẹ́ nàbì, àmọ́ kì í tún ṣe nàbì lọ́dọ̀ ara tiwọn, torí àwọn ò rí nírí pé àwọn ń ṣe owó nàbì. Àmọ́ wọ́n máa ń nígbà fọ́lọ́, wọ́n máa ń gbọ́kàn lára wọn pé bíṣì ọ̀bá wá lọ́dún yìí, àwọn ní táwọn lè fi mówó wọlé. Ẹni ẹ fi rí wọn pé ẹ rí wọn lọ́dọ̀ ọkùnrin kan lónìí, ẹ tún rí wọn lọ́dọ̀ ọkùnrin míì lọ́la, bí wọ́n ti máa ń lò sẹ́mi tiwọn nù. Bẹ́ẹ̀ náà ló wà nínú ọkùnrin náà tí ọmọ yọ fòkì tí ì níyàwó ńlé. Bó ti rí nù. Ẹ wo ọ̀pọ̀ ńbẹ ìṣẹ̀mí obìnrin, ìṣẹ̀mí alábara méjì, ìṣẹ̀mí obìnrin nínú ọkùnrin, ìṣẹ̀mí ọkùnrin nínú obìnrin ni wọ́n máa ń lò. Alábara méjì ni, àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn wọn ìpadà sí ilé ọkọ kankan, àmọ́ wọn ó ti bímọ lọ rẹbẹ. Àwọn ọmọ tí wọ́n bá bí wọn, ẹ lọ ṣàkíyèsí wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá wọn jẹ́. Bó ti rí nù, ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá wọn jẹ́. Àsìkò ìgbà tí wọ́n bá fi ń ṣiṣẹ́ akíkanjú, àwọn náà wọ́n ta ń jẹ lónìí, àwọn wọ́n ta kínní lọ́la. Ìṣẹ̀mí ọkùnrin ni. Àmọ́ àsìkò ìgbà tí wọ́n bá tí ìṣẹ̀mí obìnrin bá tún ti gbé wọn wọ̀, ni wọ́n rọ̀ fọkùnrin tí wọ́n máa bá ọkùnrin máa bá wọlé, máa bá jáde. Bó ti ṣe rí nù. Ẹ̀yin tí ẹ bá rí tọ̀dọ̀ ti yín mú nínú gbogbo ohun tí mo kà á lẹ̀, bó bá jẹ́ pé rọ̀ mo pa, ẹ fi sábẹ́ àríwísí,
ẹ pé ò rí bẹ́ẹ̀. Àwa tó bá sì jẹ́ pé òótọ́ ni tí mo sọ, ẹ bá ń fi sábẹ́ àríwísí, ẹ pé bẹ́ẹ̀ ni. Ẹ̀yin táyẹ̀ tún ní tá a tún lè gbomi ọgbọ́n mu, ẹ tẹ̀lé ojú òpó mi tẹ̀ tí ń wò mí, ká tún lè bá a máa kọ́ra wa láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó yẹ kó ronú ayé. Ara àwọn iṣẹ́ ìwádìí lélẹ̀ o, kì í ṣe pé bóyá awẹ́jú fún un, kì í sì ṣe pé bóyá àròbájọ, rárá o, bẹ́ẹ̀ kọ́ o. Bẹ́yìn gangan bá jókòó tẹ́ wo sàkún ìṣẹ̀mí yín, ẹ mọ̀rú ìṣẹ̀mí tẹ̀ ń lò, àtọkùnrin àtobìnrin. Tẹ́ ẹ bá jókòó tẹ́ wo sàkún, ẹ mọ̀rú ìṣẹ̀mí tẹ̀ ń lò nínú ìṣẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà kalẹ̀ bó ti rí nu. Èmi ń ti yín tòótọ́, Káyọ̀dé yín rèé, ọmọ Àjàó, ọmọ ayé mi ọ̀dà. Àwa ìsìnkú ìran wa títí ìgbà míì tá láǹfààní àtijọ́ pàdé, eré àtayọ̀ láàfijọ́ pàdé o. Ẹ ṣeun. Hello, my people. Let me be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.